ojúmọ́ níbi tẹ́ ẹ ti ń gbọ́ mi o ẹ káàsán níbi tẹ́ ẹ ti ń wò mí ẹ kú ìyálẹ̀ta ládùúgbò tí yín bẹ̀ wọn ṣàlàáfíà lẹ́wà ṣàlàáfíà látúndé bá yín lónìí orí ètò Sówónyá náà látún wọlé sí o àtúntìdé wẹ́rẹ́ bí èjì alẹ́ àti dé kùtùkùtù bí èjì ìyálẹ̀ta àti dé ẹ̀jẹ̀ kólókó mọ̀ roko lọ àlá àti dé ẹ̀jẹ̀ kọ́lọ́nà ó mọ̀ yẹnà gbogbo ẹ̀yin tẹ́ ń wakọ̀ ògbóòn nífẹ̀ràn yín ilẹ̀ ẹ̀lẹ́ o gbogbo oníṣẹ́ ọwọ́ kọ́mọ̀ dáa fún yín sí a tún ti balẹ̀ sórí ètò
ọlọ́jọ́ bí àná àbọ́lọ́jọ́ bí ìgẹta ló kọ́ wọlé sórí ètò mórí yín o Abdulsalam Suliat Bọ́láńlé ìyá Jubri mórí yín ẹ kú àbọ̀ sórí ètò bó o níṣẹ́ wà Demi_boy join lórí mórí àwọn ẹ̀ náà látòrí Instagram ẹ kú àbọ̀ o ṣọwọ́ yálẹ̀lẹ̀ yìí láti Dayọ̀ Agboola rédíò TV àní bẹ́ẹ̀ ṣe ń wọlé ìwọ̀n ẹ̀ mọ́ báwa share rẹ̀ báwọn èèyàn ẹ jẹ́ kó máa jẹ gbádùnmẹ̀ntì ẹ̀ ẹ jẹ́ kó máa enjoymẹ̀ntì ẹ̀ ẹ jẹ́ máa enjoy ẹ̀ ẹ mọ̀ pé iṣẹ́ tiwa ìgbádùn tiyín náà ni torí ẹ̀ ló tún jẹ́ ká kanlẹ̀ gbàgì sórí ètò lónìí ẹ̀yin tèmi ní China máa túnra ọjà ń mú ṣẹ̀kàtà wẹ́ṣàkàrí ta ọjà ọmọdé ní ìhàn ní ọmọ ṣàtìtọ́ kàṣí náà máa ṣọ̀rọ̀ abẹ́tìnà tán mo kì í ní ẹ̀kú àbọ̀ sáàbí àlẹ́ wa ó ṣá prapra ó ṣá pòrópòrò ọ̀là àtẹ̀bọ̀gì ọkọ̀já àbìkíáfù yẹ́sẹ̀ ṣọwọ́yá náà ní Dayọ̀ Agboola rédíò TV àti bọ́ọ̀kásì ẹ̀ Baltimore la fi kalẹ̀ sí wọ́n ń pè pínlẹ̀ kan ní Maryland ń bẹ lórílẹ̀‐èdè Amẹ́ríkà nínú rẹ̀ ní babalọ́tà digital studio wà ọ̀dẹ̀ láti dín láti fi wọ ọ̀rẹ́ bá gbọ́ wa báyìí orin tẹ́ ń gbọ́ lábẹ́nú ọ̀rọ̀ ìyè náà ń pè é ọ̀rọ̀ ìyè ẹ mọ Àwùjá Bello n ò lè play àwọn orin kí n mọ́ sọ̀tàn báwọn àti sàn ní òbé Prophet Peter Délé Abíọ́dún Àpólà King Tóyè Ajagun gbogbo wọn báyé gbọ́ abáyé rẹ̀ láyé gbayẹ àwọn tẹ́ ń gbọ́ yìí o 1979 ló jáde ogójì ọdún 1979 ogójì ọdún èkó lọ́yẹ̀ àwọn ètí jáde bẹ́ẹ̀ ni ẹ wo orí ètò náà wà ṣọwọ́ yá ni tẹ́ ẹ bá fẹ́ pè wá sórí ètò ẹ̀yin ẹ pè olóòtú sórí nọ́mbà yìí 443 760 8578 443 760 8578 tètò bá ń lọ lọ́wọ́ ẹ má pè nọ́mbà yìí tó ló wà lára àwọn nọ́mbà tá a fi transmit lọ́wọ́lọ́wọ́ yìí ẹ má transmit ẹ má pè nọ́mbà yẹn lọ́wọ́lọ́wọ́ báyìí ṣùgbọ́n bẹ́ẹ̀ tó ṣe ń lọ lọ́wọ́ yìí tó fẹ́ pè wá ẹ pè wá lórí nọ́mbà eléyìí 443 410 2427 443 410 2427 tí ẹ bá pè yẹn báyìí ó máa wọnú studio straight ẹ bá máa gbọ́ wa kétékété àwa náà máa gbọ́ yín bóyá jẹ́ nìyẹn à lè jọ sọ̀rọ̀ ẹ lè bá wa dá sétò mo kí yín o lọ́kùnrin lóbìnrin mo kí yín lọ́mọdé lágbà àtòyún inú àtàsẹ́ ẹ̀dí gbogbo yín mo kí ẹ kú àbọ̀ sórí ètò Ṣọ́wọ́nyá tòní òní ọjọ́ Wednesday ọjọ́ keje oṣù kẹjọ ọdún 2019 àbí gbàdá tó mú wọn on the 1st August náà olóòrè ọjọ́ keje oṣù kẹjọ Olúwa ṣeun. ẹni tẹ́ ẹ gbọ́ tó ń kọrin yìí Àwùjá Bello ìtàn sọ fún wa pé mùsùlùmí ni o ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń gbọ́nú dùdú yìí orin Christian ló ń kọ kí wá ló ṣe wá tá à ń jà lérí ẹ̀sìn Fúnkẹ́ Thompson mo rí yín o wọ́n ní ẹ kú ètò ṣé ọwọ́ ń yá ẹ̀wọ̀ ọwọ́ ń yá ẹsẹ̀ ń yá ẹnu ń yá gan pẹ̀lú a lè ṣe amọ́kìyìn ẹ kú àbọ̀ bẹ́ẹ̀ ṣe ń wọlé mo rí yín I can see you ẹ ṣe Fúnkẹ́ Thompson God bless you ṣé wà mo ní tíráàkì tẹ́ ń gbọ́ yìí ọ̀rọ̀ iye 1979 náà gbé jáde 1979 ó gbógójì ọdún lọ́dún yìí 40 years ẹ̀rí bó ìṣe tuntun bó ìṣe ṣá foríforí bó ìṣe ṣá. àṣìgbé ọ̀tá mi bá gòkè àṣìgbé májèlé gbólóhùn ló dé yàn ọ̀tọ̀ orí àpáta.
n pé ìyá àjọ ẹ̀lẹ́ o mo rí yín ẹ kú àbọ̀ sórí ètò. This is Sowonyara from Dayo Agbola Radio TV. Sowonyara rèé ṣe ń gbádùn ara yín bóò ní Sowonyara bí tẹ́ wà ń bóò lẹ ṣe ń gbádùn rẹ ẹ̀lẹ́ ẹ kú olédè wa ẹ sì kú bẹ́yẹ ṣe wọ́n lẹ̀ ti kidnap Sowore ẹ gbọ́ ṣé bẹ́ẹ̀ ni àbí wọ́n lẹ̀ arrest ẹ̀ ni bóò lẹ ṣe ń ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà ẹ bá wa ṣe ẹ̀jí ó dáa àwa táwa lókè òkun gbóhùn tó ń ṣẹlẹ̀ ní Nàìjíríà ń bà wá nú jẹ́ ẹ bá rí báyẹn ṣèjọba lù mí kọ́lọ̀ wọn ràn wá lọ́wọ́ ìlú ìtura náà kálukú lè dúró ń bẹ torí pé Nàìjíríà ò ṣe lè yẹn ṣe sápò ń bẹ ẹjẹ́ àjẹ Nàìjíríà kó dáa o arákùnrin yìí òkè òkun àhín náà ló ti lọ pé kó náà lọ gbìyànjú kó wo nǹkan tó lè ṣe nípa orílẹ̀-èdè Nàìjíríà wọ́n ti pèsè àmọ́ báyìí ṣe fún Nelson Mandela ń gbàùn rèé o Demi boy ó ní baba ló ń ta náà rèé baba ló ń ta náà rèé o èmi rèé lọ́wọ́ ọkọ̀ àárọ̀ ẹ gbọ́ bó ní máa ṣe fún Nelson Mandela rèé wọ́n jó pé 27 years nínú ẹ̀wọ̀n kó tó jáde ọlọ́wọ́ gbọgbọrọ ọdún ọlọ́wọ́ gbọgbọrọ nù àbí mọ̀sọ̀sọ̀wọ̀ rẹ di Nelson Mandela o màmá sọ lórí ètò pé èmi ò ṣẹgbẹ́ òṣèlú kankan o èmi ò sí lẹ́gbẹ́ kankan o ṣùgbọ́n kórílẹ̀-èdè Nàìjíríà ó dáa la fẹ́ ṣùgbọ́n bọ̀tì ẹ̀rántí ẹni tí wọ́n sọ bẹ́ẹ̀ àwí kòkò lójú ọlọ́rọ̀ kọlọ́rọ̀ ó gbọ́dọ̀ wọ́n sọ bẹ́ẹ̀ a ní ṣùgbọ́n bọ̀tì ẹ ṣe kórílẹ̀-èdè Nàìjíríà ó dáa Demi boy ó ní ẹ̀kú ìgbádùn ẹ ṣeun ìgbádùn náà nu ìgbádùn gbogbo ajọ́ máa gbáládùn ẹ̀ bẹ́ẹ̀ náà ní kájọ máa yípọ̀ bẹ́ẹ̀ náà ní kọ́ máa lọ bẹ́ẹ̀ kó máa ro bẹ́ẹ̀ fílẹ̀ bẹ́ẹ̀ kó wà bẹ́ẹ̀ kó máa ro bẹ́ẹ̀ mo fẹ́ bẹ́ẹ̀ ṣé ó yẹ ká wọ yàrá kéde ká tó wọ yàrá kéde ẹ jẹ́ kọ́kọ́ wọ yàrá orin náà kí n tó gbórin míì sí eléyìí tẹ́ ń gbọ́ yìí ọ̀rọ̀ ìyèlélẹ̀ yìí látẹnu bàbá wa Àwùjá Bello ń bọ̀ fún èdè.
kékeré Nàìjíríà ní ti gbogbo wa ní kó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí òmíràn tí a lè lọ àjò lè dàbí ilẹ̀ ẹ jẹ́ ká fọwọ́pọ̀ ká ìmọ̀ ṣọ̀kan Nàìjíríà yìí tí gbogbo wa ní àbójúbàjẹ́ ni kò gbúdọ̀ bàjẹ́ ó bàjẹ́ tì kò síbòmíì tá a lè lọ o àjò tẹ́ rí yẹn kò mọ̀ dàbí ilé èmi àtiwọ́ ẹ jẹ́ ká sowọ́pọ̀ kájọ fìmọ̀ pé já ó yá gbé kémi gbé Royal Sharif mo rí yín o ẹ̀jẹ̀ àjọ gbé sókè. òmìnira bí a tún náà wájà èdè rẹ̀ ọgbọ́n èṣù yìí gbére àjọ gbére bóyá kájọ gbére. Nàìjíríà yìí ti gbogbo wa ní ó máa gbọ́dọ̀ bàjẹ́ torí kò sí òmíràn tí a lè lọ àjọ lè dàbí ilẹ̀ ẹ jẹ́ ká sowọ́pọ̀ ká ìmọ̀ ṣọ̀kan ọmọ ìyá kan náà ṣáláńdẹ̀ ìjà lóde tó ní ìlòpé. bẹ́ẹ̀ ni ọmọ ìyá kan náà la jẹ́ gẹ́gẹ́ báyìí sọ wọ́n ìwà táwọn kan wù ó fi hàn pé ayọ̀ ọmọ ìyá kan náà wọ́n pa á pọ̀ lóríṣiríṣi ní Haúsá ọ̀tọ̀ Ìgbò ọ̀tọ̀ Fúlàní ọ̀tọ̀ Yorùbá ọ̀tọ̀ Delta ọ̀tọ̀ àbí Nàìjíríà yìí gbogbo wa ni ẹ̀yà àjájọ pé orílẹ̀-èdè Nàìjíríà orílẹ̀-èdè tó kún fún wàrà tí fún oyin yẹ́sìkẹ́ yẹ́sìkẹ́ oko líbàṣà. Mercy Nnamdi Gbénga Ṣówùmí àbúrò mi kan tó ṣá pàápàá bó o ní ẹ mọ̀ kú àbọ̀ sórí ètò ṣọwọ́ yá ẹ̀ látún rọ́ọ̀lù yìí o ṣọwọ́ yá lẹ́tò tó ń da tẹ́gùn láàmú lọ́wọ́lọ́wọ́ ṣọwọ́ yá lẹ́tò tó ń lọ lọ́wọ́lọ́wọ́ ẹ̀ gbọ́dọ̀ bí iṣẹ́ àjò lè dàbí ilé ẹ jẹ́ ká fọwọ́sowọ́pọ̀ ká fìmọ̀ ṣọ̀kan gbé kẹ́mi gbé mo rí Rajawe I can see you God bless you ẹ pẹ̀lẹ́ ṣẹ̀wà ẹ kú àbọ̀ sórí ètò bí Nàìjíríà ṣe ń lọ èmi àti ẹ náà lájọ máa tún ṣe Ṣówórì àtúnṣe Buhari àtúnṣe Àtíkù àtúnṣe gbogbo wa náà látúnṣe Mercy Nnamdi Gbénga Ṣówùmí wọ́n ní ẹkú ètò ẹ̀gbọ́n ẹ̀dẹ̀fẹ́ mẹ́ta sáà ọjọ́ kan pẹ̀lú how you dey how life baálé rẹ̀ ń kọ́ ṣáàfíà ni ẹ̀sìnkú ẹkú gbáládùn bó o lára ẹkú gbádùn mbà mo èdè. Yorùbá Hausa or Igbo all at the same 10 and 10 pence. Na him make we go join hands together make we country better. No say I no tell you. What's up? Sama in Nigeria, Mutaga Nigeria. Yapata Nigeria, Mutaga Nigeria. Muhada Hanambo, Mutaga Nigeria. Nigeria, Namune. Nigeria, Namune. Àní ẹ̀jẹ̀ àjọgbọ́n orílẹ̀-èdè Nàìjíríà sókè orílẹ̀-èdè Amẹ́ríkà tó dáa àwọn ọmọ Amẹ́ríkà náà mọ̀ gbéga Canada tó dáa tọ́pọ̀lọpọ̀ wá ń sá lọ àwọn Canada náà mọ̀ ṣe tó dáa Germany tó dáa táwọn ọmọ Nàìjíríà ń lọ àwọn ọmọ Germany ló ṣe o ẹ̀jẹ̀ káà náà tún Nàìjíríà ṣe kò síbi tó dàbí ilé lẹ́yẹ ń ké ẹyẹ ò lè jẹ jẹjẹ kó mu tẹ́ kó má gbọ́dọ̀ lé yọ̀dọ̀ lé lálẹ́ adìyẹ gan bẹ́ẹ̀ bá ń da adìyẹ tẹ́ ń da adìyẹ gbọ́ bá ya yọ̀dọ̀ lé Sawoski mo lẹ́yìn náà o Sawoski bó o ní I can see you on Instagram Sawoski kú àbọ̀ sórí ètò ọkọjá bìkíáfù ẹ jẹ́ ká ló wọ yàrá àkéde òjé ẹ̀jáde pa owó díẹ̀ náà ibi tá a ti ń rí kọ́bọ̀kọ́bọ̀ náà nù ẹ̀jáde ṣe ẹ lò sí wọn bẹ́ẹ̀
yẹ́sìkẹ́ gbúdọ̀ gbọ́dọ̀ sọ́lẹ̀ kọ́lọ̀ gbúdà gégégé gbúdà gbàgbà gbúgbúgbù gbódògbògbò gbégbégbé gbúdògbògbò ó yà wọlé ìhàlẹ̀ náà ti pọ̀ kí ló dé. ètò Sọ́wọ́nyá tó ti dóde ẹ̀ má tẹ ọkọ̀ o àpátápá àrà àgbàlagbà ètò tí gbogbo ayé fẹ́ gbọ́. Sọ́wọ́nyá ètò Sọ́wọ́nyá ti dóde o. Sọ́wọ́nyá ti dóde o. ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé kọ̀ǹkọ̀ǹkọ̀ǹkọ̀. Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndì ó dàgbọ́n pàtó sí i. Sọ́wọ́nyá ti dé. bẹ́ẹ̀ni o ẹkú lélà kára lé ẹrìn wá ní tèrò ọ̀nà ètò àgbọ̀dúnú tó mọ́wọ́ iṣẹ́ yàtẹ̀ tí ń retí. Sọ́wọ́nyá ló máa bá fẹ́lẹ́sọ̀ rẹ̀ níkànnì yìí Dayọ̀ Agboola rédíò TV láti ọjọ́ ajé Monday títí di ọjọ́ ẹtì Friday agogo kan ọ̀sán ni nílùú Amẹ́ríkà 7 alẹ́ ni ní Nàìjíríà agogo 6 ìrọ̀lẹ́ ni nílùú United Kingdom béèyàn bá mí ìṣètò Sọ́wọ́nyá lọ́jọ́ kan bí ẹni fi ìgbọ́n sọ ògiri gbígbẹ ni Sọ́wọ́nyá pẹ̀lú Sami Dayọ̀ Agboola ní Dayọ̀ Agboola rédíò TV ẹ ò gbọ́dọ̀ mí ìṣe ẹ̀. ẹ wá ń kọ fìdílé tàbí kẹ̀kẹ́ fìdílé Sọ́wọ́nyá ti dé torí tòní àtúndì ó dàgbọ́n pàtó sí i. Sọ́wọ́nyá ti dé. There is a company in America, everybody call it Pleasant Services. You better call them to the bed plan. Pleasant Services, they will plan your event more than your expectation. Decorating services, they are wonderful. Kámátì ẹ̀ wá sọ tàdárí ètò, alága ìdúró tàbí alága ìjókòó, ẹ ti lọ wá pàjù. Bàbáǹbarì ibẹ̀ tún wá ní wípé kò sóúnjẹ adúláwọ̀ tẹ́fẹ́tẹ́ ò ní rí nídìí Pleasant Services. Wọ́n ṣáà ti pè sórí nọ́mbà wọ̀nyí +14436 tàbí +14437 608578. Pleasant Services. Oh my God, orí ẹ wà níbẹ̀. Ẹ fún mi máa lànà fún mi, ẹ fún mi máa lànà fún mi. Ẹ fún mi máa lànà fún mi, ẹ fún mi máa lànà fún mi. Orílẹ̀ bùn mi, eléré ni mí. Adẹ́rìn kò sónú mo jẹ́ mo lè fi dùdú dára torí ẹ̀bùn mi ni. Ẹ fún mi máa lànà fún mi. Ẹ̀bùn mi my gift, a fantastic program. Àgbọ́dúgbọ́ ètò bá bá ètò alárinrin. Ibi tẹ́ ti máa ṣalábàápàdé oríṣiríṣi ẹ̀dá tó lẹ́bùn tó lu ẹ̀bùn nínú ayé ní gbogbo ọjọ́ ajé Monday àti ọjọ́ ẹtì Friday. Ní Dayọ̀ Agboola rédíò TV time 5 p.m. Upcoming artists can also come on the program to show their gift. Àǹfààní lálẹ́lẹ́ yìí fún gbogbo àṣẹ̀ṣẹ̀ dìde ẹlẹ́bùn tó fẹ́ kí gbogbo ayé rí ẹ̀bùn òun. Ní Dayọ̀ Agboola rédíò TV agogo 5 ìrọ̀lẹ́ ni yóò máa wáyé ní gbogbo ọjọ́ Monday àtọjọ́ Friday. Ọ̀pọ̀ ló lẹ́bùn tó jẹ́ wípé wọ́n fi fọṣọ pọnmi gbálẹ̀ tẹ́ná nínú ilé ìdáná kó má bàa wá rí bẹ́ẹ̀. Ìwọ upcoming tó ń gbọ́ mi yọjú sí wọn lórí ètò ẹ̀bùn mi máa gí ohun àìdíyèsí omi alágbàbọ̀rọ̀ gidi yúgbáyúgbá ẹ gbà bẹ́ẹ̀. Ẹ̀bùn mi máa lànà fún mi, ẹ̀bùn mi máa lànà fún mi. Salvation wákàtí ìgbàlà ó wí fún Sákéù lórí igi wípé sọ̀kalẹ̀ wá nítorí lónìí ni ìgbàlà wọ ilé rẹ̀. Salvation shall be coming up on Dayọ̀ Agboola Radio TV every Tuesday by 3 p.m. The man of God is equipped to deliver the word of salvation. Pastor Ezekiah Ilufoye, Senior Pastor of Christ Apostolic Church, Salvation Center, situated at 10710 Marius Vero, Randa Stand, MD 21133. This is your hour of salvation. Never postpone it to tomorrow. Because tomorrow may be too late. Jesus Christ, the Son of the Most High God, gave his life to save us. Nítorí ìdí èyí, ẹ jẹ́ ká pàdé olùṣọ́-àgùntàn Ezekiah Ilufoye ti ìjọ CAC Salvation Center lórí Dayọ̀ Agboola Radio TV ní gbogbo ọjọ́ ìṣẹ́gun Tuesday lágbègbè 3 ọ̀sán. Wákàtí ìgbàlà, ìwọ tí a ti gbàlà, dídé ìgbàlà ẹlòmíràn. Jésù Kristi ọmọ Ọlọ́run lolúwa ẹ gbà bẹ́ẹ̀. Dayọ̀ Agboola ní bàbá o, ní bàbá o, ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Dayọ̀ Agboola ní bàbá o, bàbá náà ní bàbá o. Rédíò TV gbogbo ayé, gbogbo ayé, gbogbo ayé. Ó ń kọ́ lẹ́bí ìyàwó, bẹ́ẹ̀ ni mo sọ. Kò sí irú ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola, àdúrà rédíò TV. Kò sẹ́gbẹ́ ẹni lẹ́yìn o. Dayọ̀ Agboola, rédíò TV. Baltimore, Maryland, yes, Alabama. Radio
the best. For sound and quality production, Babalonta Studio is the best. Babalonta Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Yes, so you can't argue with the pros. Studios are many, but the best one is still Babalonta Digital Studio for your recording, demo CD, mastering, marketing and promotion, and also live band performance, seasoned DJ, videographer, photographer, master of ceremony, music consultant. Reach Samis Dayo Agbola on agbola.dayo68@gmail.com or visit our website www.dayoagbola.com. Telephone +1443 760 8578. Production, the ultimate in audio visual. Babalonta Production, the ultimate in audio visual. Òótọ́ ni bẹ́ẹ̀ náà ló kúkú rí ẹtún jẹ́ sáǹpù ọ̀mì lórí ọ̀dẹ. Ètò ayọ́ka lẹ́tọ̀ ètò tó ń kàn ní lọ́gbọ́n kàn ní lẹ́kọ̀ọ́ fún ní lóye pẹ̀lú èdè abínibí bàbá wa. Gbogbo kan sì yóò ládùn nínú tó bá ti da gbogbo márùn-ún rọ̀lẹ́ nílùú Amẹ́ríkà. Tó bá jẹ́ Nàìjíríà ńkọ́ agogo 11 lẹ́ni lọ́dọ̀ títí wa 10 lẹ́ni nílùú United Kingdom. Ní gbogbo ọjọ́ Àlàmísì tọ́sídẹ̀ẹ́ jẹ́ ká jọ mọ́ gbọ́. Dayo Agbola rédíò TV níbẹ̀ lẹ́wọ̀n tí màmá jẹ́ gbáládùn ètò. Ìjàpá bùkè lọ́mọ ń tẹ́wọ́ o. Ìjàpá bá fọmọ rẹ̀ lésì. Ó lé mi àwọn ọkùnrin ní nǹkan wọn máa pè mí láhùn. Ọláìdé ọ̀rọ̀ pọ̀ o. Ọmọ wọn nílùú gbọ̀ngàn olúbì. Ó kárí tó ṣe bí ọmọ ahun. Ẹ̀yin àyànfẹ́ mo lẹ́gbẹ̀rin àbẹ́ ògbẹ̀rin. Orin ẹ̀ lórí bá dà ń lọ́mọ rẹ̀ gbè. Ẹ mọ̀ wípé Ọláìdédé ọ̀rọ̀ pọ̀ mọ̀mọ́rẹ́ o àyọkàrí. 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 Ọláìdédé orúkọ ní bẹ́ẹ̀ náà ló kúkú rí Dayo Agbola rédíò TV lẹ́wọ̀n tí màmá jẹ́ gbáládùn ètò. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ kọ́ Dayo Agbola rédíò TV. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ kọ́ Dayo Agbola rédíò TV. Bẹ́ẹ̀ni every Monday ti Friday látọjọ́ Ajé lọ́jọ́ Jímọ̀ ni o. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ kọ́ Dayo Agbola rédíò TV. Sọ́yá yìí ètò tó lóyún ládùúgbò olówó ọjà kájé bùgbàjẹ́ olówó ọjà tàbó kóòmù ẹgbẹ́ Dayo Agbola sórí nọ́mbà rẹ̀ +444 376 085 78. Sọ́yálẹ̀tò ètò tá a fẹ́ kọ́ Dayo Agbola rédíò TV. Sọ́yá yìí o ètò tó lóyún ládùúgbò olówó ọjà kájé bùgbàjẹ́. Àní Ṣówónyá lẹ́tọ̀ ètò tẹ́ ń gbọ́ lọ́wọ́lọ́wọ́. Ṣówónyá lẹ́tọ̀ ètò tó ń datẹ́gùn láàmú lọ́wọ́lọ́wọ́ báyìí. Ṣówónyá lẹ́tọ̀ tó ń lọ lọ́wọ́ láti Dayo Agbola rédíò TV. Fẹ́ pè wá sórí ètò ni ẹ pè wá sórí 443 410 2427 443 410 2427. Tẹ́ bá yẹ bá pòdúsà sọ̀rọ̀ lẹ́yìn ètò ẹ pè nọ́mbà yìí 443 760 8578. Ṣówónyá yìí gbogbo àjọ máa gbádùn ẹ̀. Bó o ní Òbésèré ìwé la rí wí ó dáa. Abbas Òbésèré rèé ọmọ Arápálá bàbá tọ̀ síbẹ̀. Olórin tó dùn orin tó gbọgbọ́ orí ètò Ṣówónyá náà lẹ́gbẹ̀ẹ́ máa jẹ̀gbádùn ẹ̀ ẹ má kú òun bẹ́ẹ̀. Ó ti decide láti bí my God mo kọ lẹ́ẹ̀kan mo sọ lẹ́ẹ̀kan mo ní Àwùjá Bello mùsùlùmí ni orin Ọlọ́run ló ń kọ. Ẹ̀rọ náà lẹ́tún gbà yí Òbésèré rèé Àlájì Òbésèré rèé ẹ̀ wò orin Ọlọ́run náà ló tún kọ yìí kí la tún fẹ́
tó o bá tẹ̀lé ọlọ́run nobody can do it for you ọlọ́run nìkan ni ó ti decide láti bí my God nobody can be against me gbọ́ bẹ́ẹ̀. inú mi dùn pé mo lọ́lọ́run inú mi dùn pé mo ní bàbá inú mi dùn ọlọ́run fẹ́ràn mi ta ló lè dùbò mi. He has decided to be my God. He has decided to stand by me. He has decided to be my strength. Who can be against me? Ọlọ́run mi, mo dúpẹ́ o. Ọlọ́run mi, mo ṣeun bàbá. Wá gbọ̀pẹ́ mi o, lórí iṣẹ́ mi, lórí ẹbí mi o, lórí aya, lórí ọmọ, lórí ọkọ. Wá gbọ̀pẹ́ mi o, mo ṣeun bàbá. Ó máa jẹ́ kó tayọ̀ mi, mo ṣeun bàbá. Mo tó máa sí títí ayé. He has decided to be my God. He has decided to stand by me. He has decided to be my friend. Who can be against me? Èkó lágbára ẹ̀ lọ́ọ̀bẹ. Ṣèrèpé bá ra ẹ̀ bá ní oko. Alákọ̀ọ́dé bá ra ẹ̀ lọ́wọ́ yìí o. Iná tábà ti ẹ mọ ìjòyè yín lẹ́nu mo ní Abbas Obesere rèé Ọlátórègún okú ẹbí ẹ Fúnkẹ́ ìyàwó ọ̀rẹ́ mi mo rí yín o ẹ kú àbọ̀ sórí ètò bó o níṣẹ́ wà ṣọwọ́ yára eléyìí ó ṣàprápra Alákàndé Obesere rèé. bí mo bá wí wà ní mo tún dé. Bí mo bá sọ wọ́n lọ́rọ̀ mi pọ̀. Ẹ wá ta ìwé ti jẹ́ o, àìsàn ti jẹ́. tàìwí ti jẹ́ tàìsọ̀rọ̀ ti á jẹ́ bó o wí wá ló wí jù bó o sọ̀rọ̀ wá ló tún yóò di ọmọ aráyé. Gbòrògbòdò pátápátá. Ohun ẹlẹ́nu ló lè sọ. ohun tó bá wọ lẹ́nu ni ó fẹnu ẹ̀ sọ àdòkè àbàdátì Gbogbo ti jẹ́ lẹ́gbẹ̀dẹ̀. Èyí tó bá fọwọ́ bá ìlú ló dún. òun náà sọ yẹn gbogbo ògidélégbèrè bá fọwọ́ bà dídún nídún sáàdì ló máa mẹ́kì sáàdì by force by fire by force. Ìbòlẹ̀ tí ló lẹ́nu máa rẹ̀ o, tó dẹ̀rù tó ṣoṣù ká. fún àbàdà bàbá gọ̀ọ̀dù lè rẹ́rù kó lóṣù ká ẹ̀ tó lè ilé ayé tó ní ọ̀run wọ́n kà á fà á. Ìjọ jẹ́ pé ìjọ máa fi rọ̀bà ayé jẹ́. wọ́n ń bẹ̀ fún mọ́gàn onígan ògòǹgò ògòǹgò tó bá délé èèyàn tó ń bọ̀ lọ́kẹ́ yóò kórìí rẹ̀ bọ́yẹpẹ̀ bóun ò ṣe rí yín wọ́n ti fi ní ìpẹ́yìn náà rọ́hùn mọ́gàn ògòǹgò a ní bí ìṣẹ́jú márùn-ún sí lórí ètò yìí Ibi abẹ́rẹ́ ọjọ́ ìmọ̀ pẹ́ sá lọ o ọjọ́ ìpẹ́ tírábùlù yàtọ̀ sáwọn bàbá àgbà ń lójó lórí eléré ńlá. Àgbà ní abọ́bágun àlùyé àti dájú ní kéde. Táwọn bàbá làwọn ní kí n gbọ́ fújì. Wọ́n tán ẹ ò máa tọ́ra rẹ̀. Rántí òjò lọ́kọ̀ àgbàdo. Iná tábà ti dalẹ̀ dé burúkú. Ẹyẹ mi ló lọ fi sùn àkọ́dé. ó jọ bí ọ̀fọ̀ ni kì í yọbọ̀ ìdáná bá dá torí ìgún ẹyẹkẹyẹ la fi sùn yọ̀balẹ̀ labalá fi wọ́n gbó ó tọ̀rọ̀ ní ìdodo ọ̀rọ̀. Orí omi nílùú lọ́dọ̀ làwà yìí, tàbí ṣeré wa, ẹ̀rá ẹ̀ ṣe tàwa, orí cruise nìyẹn o. ojú ọ̀run tẹ́yẹ ẹ̀ fò. Àmọ́ gbogbo orí ẹni là ń bá máa gbọ́. àwọn ẹyẹ kan wà wọ́n stubborn bẹ́ẹ̀ tó bá yẹ káwọn lọ fò sẹ́gbẹ́ kan lójú ọ̀run wọn á tún níbi tí wọ́n fò sí làwọn náà bẹ́ẹ̀ fò sí kọ́lẹ̀ wọ́n gbà wàá rú àwọn ẹyẹ bẹ́ẹ̀ ojú ọ̀run tẹ́ yẹ fò lára pákọ́ra wọn. Ìlàjì ẹlẹ́nu máa rẹ̀ o, jẹ́ ká ṣiṣẹ́ àṣẹ là.
gbogbo ẹ̀yin tẹ́ ń gbádùn wa lórí ètò ẹ̀ ní bàjẹ́ ẹ̀yin tẹ́ ń gbádùn wa lórí ètò ẹ̀ ní tẹ́ ẹ̀yin tẹ́ ń gbádùn wa lórí ètò ẹ̀ ní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ ẹ̀yin tẹ́ ń gbádùn wa lórí ètò láburú òní kàn yín ẹ̀yin tẹ́ ń gbádùn wa lórí ètò ọ̀rọ̀ káwọ́ bẹ̀yìn wá sójú òní bá yín ojú tí ẹ fi ń wò wá yẹn ò mọ̀ ní fọ́ wàláì tàláì etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di o àwa láàmà wá ìrẹsẹ̀ ẹ̀yin náà láàmà bá ó yẹ bẹ́ẹ̀ ẹ̀yin tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé ni Dayọ̀ Agboola rédíò TV náà lẹ́wà o Dayọ̀ Agboola rédíò TV bẹ́ẹ̀ bá ṣe ń wọlé ẹ̀ máa bá wa ṣí ààrẹ màmá wípé ẹ̀ ń bá bóde ọ̀fẹ́ o ó ti bá dùá ẹ̀ ń bá bómi ìṣẹ́wọ́ ńkọ́ òun náà bó ń yẹ ìyí ẹ̀ báyìí náà náà ń pè létò tó bá yẹ pé ẹ̀ṣẹ̀ ń wọlé tẹ̀ tí ìdarapọ̀ fún wa rí ẹ lọ download radio application wa ó wà lórí Google Play Store lọ́fẹ̀ẹ́ ni kò sí advertisement kankan nínú ẹ̀ kì í ṣe nǹkan tó máa kó virus lé fóònù yín Dayọ̀ Agboola rédíò ní ẹ download ẹ̀ kẹ́ máa gbọ́ 24 hours non stop ni ẹ máa gbọ́ wa ń bẹ̀ àwọn ètò tó ti ń gbèsè àwọn orin tó gbọ́ wọ́ngọ́yọ àwọn ọ̀rọ̀ ẹ máa gbọ́ ẹ lọ lórí YouTube o ẹ̀yẹ tap Dayọ̀ Agboola bẹ̀ máa gbogbo àwọn ètò wa tá a ti ṣe ẹ máa bá ń bẹ̀ orí àpéjì sẹ́ni lè rí wa lórí Facebook lélẹ́yìí o Mr. Dayọ̀ Agboola ẹ̀ṣẹ́ lé ní Dayọ̀ Agboola rédíò TV ẹ̀ṣẹ́ méjì o Dayọ̀ Agbomedia Diamond ó mọ̀dí mẹ́ta ìkẹrin bí irú rẹ̀ náà ni bàbá ló ń ta tó bá yẹ pé lórí Instagram ni ló ń ta bàbá ìkànnù Mr. Agboola ìkànnù Dayọ̀ Agbo 2017 ìkẹta náà nù ẹjọ́ ẹ̀wọ̀n lórí ẹ̀ ẹ̀dẹ̀ lọ sí wẹ́bsáìtì wa www.dayoagboola.com ó máa ṣá prapra ń bẹ̀ ẹ lọ lórí Google kan fúnra rẹ̀ yẹn táìpù Dayọ̀ Agboola bẹ̀ agbègbè tẹ̀fẹ́ mọ̀ nípa wa gbéjáde yẹ́sìkẹ́ ẹ wo ìyẹn títí ọ̀làdá tó máa pàdé ọ̀la is Thursday ọjọ́ kẹjọ olùkẹjọ yes títí ìgbà náà ẹ jẹ́ pé Dr. Joel Ọláyínká Ayéfẹ́lẹ́ ọ̀nà bàbá akọ orin àkọwọlé orin Paris orin àkọjáde ẹ jẹ́ pé wọ́n kàn máa kọ́ Doctor ó yẹ wọlé let's go there. Orílẹ̀-èdè Amẹ́ríkà ó máa ró títí dé gbogbo Yúróòpù pátá ó máa ró àti káàkiri àgbáyé ó máa ró. Olùkàgbọ́kàgbọ́ 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 àní olùkàgbọ́kàgbọ́ ó dàbọ̀ ẹjẹ́ pàdé lọ́la tomorrow ẹjẹ́ pàdé orí yín o Fọláyadé Adéayẹni o bébì gbébọ́dì ẹ wọ́n ní ẹ kú ètò níbẹ̀ yẹn o ẹ ṣeun ní bábọ̀ mi ìṣàwọ́ bóúnjẹ ẹ bórí ọ̀bẹ ó bá dùà ẹni jẹ́ pàdé lọ́la ṣaago kan náà yes títìgbà náà ó dàbọ̀. Nínú ọdún tó kọjá ó dá mi láre ṣe ò lẹ́nu kí n wáyé.